Mo dé wọ́rọ́wọ́rọ́ bí èjì alẹ́ ṣe, mo dé wọ̀rọ̀wọ̀rọ̀ bí èjì ìyálẹ̀ta. Èjì dìde o, níṣe mo tún balẹ̀ sí ọ̀wàrà òjò. Ọlọ́lọ́dé tún ti dé ẹni kólókó mọ́ sí ìrókò. Ìjì líle ọmọ ti wà lórí ìkọ́ ẹni kólódò mọ́ ìgbọ́nì rárá mo tún dé o. Ewúlé kan kì í pàwọ̀ tí kọ́ máa ráyé ó máa gbá mi ní. Ọ̀wọ́n gbogbo epo lórílẹ̀-èdè Nàìjà apá kejì orí ewì ti wérí dé. Ọ̀wọ́n gbogbo epo lórílẹ̀-èdè Nàìjíríà apá kejì orí ewì títún ti wérí dé. Mo pé bẹ́ẹ̀ni ò bá sí ìrẹ́yìn ìyá ewé o á ṣe fowó olúwa ọba ni. Ọ̀wọ́n gbogbo epo lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ní olè eré bíi sẹ́fẹ́ látàrí ọ̀wọ́n gbogbo epo tí ń bẹ lórílẹ̀-èdè ní èmi ló dé kí la fi ṣèjọba ọ̀dájú èèyàn. Èmi ló dé ará ti mẹ̀kúnnù aró òrokùn bẹ́ẹ̀ láró òdúrà tiẹ̀. Tinubu ṣé wọn ìdìbò fún yàn la dìbò fún ọ ni èmi ló dé o dára ní gbogbo mẹ̀kúnnù sílé tòkó. Tinubu ẹ̀ ṣe tó káwọ́ lẹ́rọ́ tó wí kankan èmi ló dé. Mo pé bá gbolé kan bá ń gbòòrò wọ́n pọ̀ máa lè bẹ̀ ní òsì ìdàgbà. Àti wá pọ̀ máa lè jọba lórílẹ̀-èdè ni ó ti fi wọ́n máa lè ràn. Olódùmarè ó gbà wá kó bá wọn kọ́ máa lè kúrò lórí àpèrè. Èmi ló dé gbogbo ẹ̀yin mákàtàsì tí ń tepo lórílẹ̀-èdè Nàìjíríà èmi ló dé kí náà fi ṣe yí. Ìjọba ń ṣe tiwọn ẹ̀yin náà tún ṣe ti yí. Báyìí tó bá wù yín lẹ́yìn tẹ̀ tún fi tepo ti yí. Àwọn kan ta $900 naira. Àwọn kan ta $1,000 naira. Àwọn kan ta tí wọ́n ní $1,200 naira lórílẹ̀-èdè Nàìjíríà èmi ló dé. Ó ṣe jẹ́lé epo kó báàsì nìkan ló ta fúráìsì tó ní ọmọ mẹ̀kúnnù lọ́rùn. Ìjẹ́sẹ́ kó báàsì nìkan ní bẹ lórílẹ̀-èdè yìí ni àbí kó báàsì ní rìfáínárì tó fi rìfáì epo jẹ lọ́tọ̀. Ilé epo kó báàsì nìkan ló ta epo tó rọmọ mẹ̀kúnnù lọ́rùn. Kí ló dé gbogbo ẹ̀yin tó kù pátápátá fẹ́ gbé kọ́mọ mẹ̀kúnnù ó ní lọ síwájú ni. Ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ló ti dẹnu kọlẹ̀ látàrí ọ̀wọ́n gbogbo epo tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjà. Ẹ̀yin ìjọba ọ̀dájú èèyàn ẹ dákẹ́ ẹ lè rí nǹkan kan ti tọrọ sí bẹ́ẹ̀lẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ni ò lè retí sẹ́mọ́ látàrí ọ̀wọ́n gbogbo orí epo. Ọ̀pọ̀ ẹni tó ní mọ́tò tẹ́lẹ̀ ní ti ń fẹsẹ̀ rìn ọ̀pọ̀ ló ti gbé bọ́ọ̀tẹ́ẹ̀lì lórí mọ́tò tiẹ̀ lórí látàrí ọ̀wọ́n gbogbo tí ò lè rí epo rà. Àjàkú apáta ní bá a bá bẹ̀rẹ̀ epo nílẹ̀-èdè Nàìjíríà kí ló dé ẹ̀yin ìjọba ọ̀dájú èèyàn yìí. Àwọn ìjọba òṣèlú láyé lórílẹ̀-èdè Nàìjíríà àláwọn ìjọba òṣèlú. Pámúpámú ni wọ́n yóò kó mọ̀ bóyá ti ń pọn ẹnì kọ̀ọ̀kan ni wọ́n pọ̀rọ̀ mẹ̀kúnnù ṣe. Àwọn ọmọdébọ̀ yóò ní gbọ́ nínú yàtọ̀ gbogbo ọmọ Nàìjíríà yìí. Mo ti dé ewúlé kan kì í bá wọn pàwọ̀ nìkan máa ráyé ó máa gbọ́ mi ní. Èmi lọ lọ́ládé akékaka alójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ gbọ́dọ̀ dùn kọ́lọ́rọ̀ kánú máa túbọ̀ ń tajà lára lábùkù fífò sàmọ́lẹ̀. Èmi ló dé Tinubu tó yàgà èèyàn lórílẹ̀-èdè yìí. Òòrùn ti mẹ̀kúnnù rárá. Àtìgbà tí Tinubu ti yọ sọ́ọ́sìdì lórí epo lára òdúrókùn bẹ́ẹ̀ lára òdúrà tiẹ̀. Tinubu yọ sọ́ọ́sìdì kan lórí epo gbogbo nǹkan ò lọ dédé lórílẹ̀-èdè yìí. Ẹni tó tàbẹ́lẹ̀ ò lè tàbọ̀ gbogbo ẹ̀ wá dolúkúrú musu láyé ìjọba Tinubu. Àtìgbà tí Tinubu ti yọ sọ́ọ́sìdì kúrò lórí epo títí dàgbò tá a wà yìí. Owó tí wọ́n ti jẹnẹrétì lórí epo pẹtirólù ọ̀hún ó ti lọ bí $200 trillion. Kílẹ̀ fowó ọ̀hún ṣe nígbólẹ̀ fowó ọ̀hún sí kílẹ̀ fi ṣe. $200 trillion kílẹ̀ fowó ọ̀hún ṣe kílẹ̀ fi ṣe ẹ̀yìn ìjọba òjẹ̀lú èèyàn olórí ikú gbogbo. Èmi ló dé aró òrokùn bẹ́ẹ̀ láró òdúrà tiẹ̀. Mẹ́fà tó ń ṣe tiwọn. Mínísítà of Power ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjà. Odidi mínísítà of Power ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Power bank ní gbé kiri. Ó yá o kí ni kọ́mọ mẹ̀kúnnù ó máa lò lórílẹ̀-èdè fẹ́ jọba lé lórí. Olórí ikú yín dé ìgbàgbára rí. Atanilé mi ò níye wí toró ló máa tọ̀ ní pápálẹ̀.